Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi káàkiri gbogbo àgbáńlá ayé níbi gbogbo tẹ́ ti láǹfààní àti máa wò mí. Bí mo ṣe máa ń ṣe ládùúrà wípé ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́, bẹ́ẹ̀ létí tẹ́ fi ń gbọ́ mi kò ní di. Àjíǹde ara yóò mọ jẹ́ fún wa. Èmi ọmọ yín, àbúrò yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Ọláwálé Ọ̀mẹ́wéjẹ́. Mo kí wa, a kú dédé àsìkò yìí. Ohun tí mo mú wá lákòókò yìí ni tí ọ̀rá bá pọ̀ lápọ̀jù lára tó fi jẹ́ wípé èèyàn ò lè sáré, bẹ́ẹ̀ ni kò lè rin ibùsọ̀ bíi méjì mẹ́ta, kò lè ṣe nǹkan agbára, yóò ti mọ mí lókè fúẹ́fúẹ́fúẹ́. Báwo la ṣe fẹ́ kí ọ̀rá kó reduce lára, kó lọlẹ̀, kálàáfíà dé, kálàáfíà kó jọba nínú ayé? Ọ̀rá ti sọ ẹlòmíì di jẹ̀ǹpẹ̀tẹ̀, ó ti sanra bí akọ màálù, kò lè sáré, kò lè ṣe nǹkan agbára, yóò mọ mí lókè gúlúgúlúgúlú ni. Iṣẹ́ tí mo fẹ́ fi lẹ̀ yìí, tó bá ṣe yàtọ̀ sí ọ̀rá, àwọn àìsàn pẹ́ẹ́pẹ̀ẹ̀pẹ́ kan tó farapamọ́ nínú ara yóò ṣe àfọ̀mọ́ gbogbo ẹ̀, àlàáfíà yóò dé, ara rẹ ó fẹ́, yóò fúyẹ́ nílẹ̀, wàá gbé ara, bó ti wù kó tóbi tó wàá gbé ara, wàá rí ara gbé. Kí làwọn nǹkan tẹ́ máa lọ bá mi wá? Ẹ lọ bá mi wá páńdọ̀rọ̀. Páńdọ̀rọ̀ kí ẹ gé e sí wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́. Ẹ wá bí ike 2 litre àbí 5 litre, ẹ kó sínú rẹ̀. Èpo amúyan, ẹ ṣe òun náà sínú, ẹ kó sí. Egbò àsọfẹ́yẹjẹ, ẹ gé òun náà wẹ́wẹ́wẹ́wẹ́, ẹ kó sínú rẹ̀. Àìdọ̀ntọ̀rọ̀, ẹ gé òun náà wẹ́wẹ́wẹ́wẹ́, kẹ́ ẹ kó sínú rẹ̀. Egbò èépín, ẹ gé òun náà wẹ́wẹ́wẹ́wẹ́, ẹ kó sínú rẹ̀. Ẹ wá fi káfúrà pẹlẹbẹ sí. Káfúrà pẹlẹbẹ ẹ fi sí. Ẹ lè ṣe sínú 5 litre, ẹ lè ṣe sínú 2.5 litre. Ẹ wá bu omi sí. Ẹ gbé pamọ́, ẹ jẹ́ kó tọró. Ẹ bẹ̀rẹ̀ sí ní bù ú mu díẹ̀díẹ̀díẹ̀díẹ̀. Tómi bá tán, ẹ tún bu omi ìmíì sí. Ẹ fi lẹ̀ kó tún tọró. Kò jù báhun lọ. Kò jù báhun lọ. Títí dìgbà míì tá ó pàdé, èmi ọmọ yín, àbúrò yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Ọláwálé Ọ̀mẹ́wéjẹ́. Ẹ má gbàgbé bí mo ṣe máa ń sọ ní gbogbo ìgbà wípé ẹ like, ẹ comment, ẹ share, ẹ subscribe, kẹ́ ẹ follow mi. Nítorí wípé àǹfààní ń bẹ nínú ìkànnì yìí, pàápàá jùlọ tí ìwọ bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tí o ṣe alábàápàdé fídíò yìí. Subscribe, kó follow, nítorí wípé àǹfààní ń bẹ lọ́pọ̀lọpọ̀. Àǹfààní tó pọ̀ ń bẹ nínú ìkànnì yìí. Àmọ̀jù wa ṣe o.